Natasha wọ gàù àwọn Akpabio ni wọ́n kó bá a. ọ̀rọ̀ ọmọbìnrin aṣòfin pupa láti ìpínlẹ̀ Kogi ní sẹ́nẹ́tọ̀ Natasha àpótí Uduaghan máa ti bá ibòmíì yọ o. níbi tí ọ̀rọ̀ náà dé báyìí pàápàá bí kì í bá ṣe pé àwọn áńgẹ́lì tàbí àǹjọ̀nú bá a dá sí i wọn yóò rán níbi tí kò fẹ́ lọ. ìjọba àpapọ̀ ti pè é lẹ́jọ́ ni. bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ Nàìjíríà tí wọ́n ń pè ní federal government ti pè Natasha lẹ́jọ́ nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà sì ni. wọ́n pè é lẹ́jọ́ wọ́n ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí television channels lọ́jọ́ 3 oṣù kẹrin ọdún yìí àti pé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ó sọ̀rọ̀ sáwọn èèyàn kan kàṣàkàṣà ọ̀rọ̀ tó sọ sì jẹ́ èyí tó bà àwọn èèyàn tó sọ nípa wọn náà lórúkọ jẹ́ gan-an torí ọ̀rọ̀ àbùkù ló sọ nípa wọn. ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ 16 oṣù tá a wà yìí ní ìjọba pè é lẹ́jọ́ náà sílé ẹjọ́ gíga l'Àbújá tí wọ́n sì kó àwọn ẹlẹ́rìí oríṣiríṣi tì í. èyí tó le nínú ọ̀rọ̀ náà ni pé gbogbo àwọn ẹlẹ́rìí tí wọ́n ní yóò jẹ́rìí tako Natasha yìí àwọn alátakò ẹ̀ tí wọ́n ti jọ ń jà láti bí oṣù 4 sẹ́yìn ni. olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio wà níbẹ̀ àti gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ Yahaya Bello ẹlẹ́rìí ìjọba ni gbogbo wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí nígbà tí kinní náà lu jáde ni wọ́n ń kọ ha ha tí àwọn míín sì ń béèrè pé èèló ní kòkò ara ọmọ le kí ló kan bàbá mọ́gbà olórí àwọn oníṣàngó nínú ẹni tí yóò joyè ìmàle ní mọ́ṣáláṣí. wọ́n ní kinní náà kò ju ara wọn pé báwo ni ìjọba àpapọ̀ yóò ṣe dá sọ̀rọ̀ àwọn èèyàn méjì tí wọ́n ń jà ṣé bí ẹni tí wọ́n bá bà lórúkọ jẹ́ ló yẹ kó lọ sí kóòtù èwo ń tìjọba. àti pé bẹ́ni méjì bá ń jà bí èèyàn kò bá lè làjà kò yẹ kó dákún ìjà náà rárá. bí ìjọba àpapọ̀ kò bá lè pe àwọn aṣòfin àgbà méjèèjì tí ọ̀rọ̀ yìí kàn kí wọ́n bá wọn wí èwo wá ní láti pe ẹjọ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí ni tiwọn gan-an. wọ́n tún wá pe ẹjọ́ náà tán àwọn ẹlẹ́rìí tí wọ́n kó jọ àwọn tí wọ́n jọ ń jà náà ni. ṣé kò ti hàn báyìí pé ìjọba yìí fẹ́ gbèsẹ́yìn ẹnìkan lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha yìí ni. ohun tí ọ̀pọ̀ àwọn aráàlú ń sọ kiri nìyẹn o. àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba àti bí wọ́n ti ṣe ń ṣe iṣẹ́ wọn sọ pé ohun táwọn yẹn ń sọ kò rí bẹ́ẹ̀. wọ́n ní onílùú kò ní í jẹ́ kó tú olóko ò ní í jẹ́ kó dìgbòrò kò sí ìjọba kan tí yóò lajú sílẹ̀ kí wọ́n ba ìlú jẹ́ mọ́ òun lórí. wọ́n ní níbi tí ọ̀rọ̀ náà ń lọ yìí bí ìjọba kò bá dá sí orúkọ ìjọba Nàìjíríà àti ti Nàìjíríà pàápàá yóò bàjẹ́ kọjá àfẹnusọ. ohun tó jẹ́ kí ìjọba tètè dìde sọ̀rọ̀ náà nìyẹn kí wọ́n lè dáwọ́ ṣákíṣàkí náà dúró torí má sọ oko mi dọ̀nà ọjọ́ kan lèèyàn ń kọ́ jàre. àwọn tí wọ́n mọ̀ nípa ìrònú ìjọba yìí sọ pé àwọn aráàlú tí wọn kò dákan mọ̀ ni wọ́n rò pé ọ̀rọ̀ náà kéré ni pé ọ̀rọ̀ tí wọ́n ti sọ níbi ìpàdé àgbáyé kì í ṣe ohun tó mọ ní ti Nàìjíríà nìkan bí ìjọba kò bá sì náwó sí i báyìí orúkọ Nàìjíríà lè tibẹ̀ bàjẹ́ títí ayé. wọ́n ní ohun tó fa irú ẹjọ́ báyìí nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ọ́ ní kóòtù kì í ṣe pé wọ́n ń pè ọ́ lọ́rùn ibi tó bá wo àwọn adájọ́ ni wọ́n yóò dá ọ̀rọ̀ náà sí ẹni tí wọ́n bá sì pè lẹ́jọ́ òun lè má jẹ̀bi kódà kí àwọn ọ̀tá ẹ̀ mú ẹlẹ́rìí wá látọ̀run. ṣùgbọ́n ohun táwọn tí wọ́n fẹ́ràn Natasha ń sọ ni pé ó nà mí kò dùn mí lọ̀rọ̀ náà ṣé èèyàn yóò wá fi wé ara òfo ìyẹn ara ẹni tí wọn kò nà rárá pé kò sí bí ọ̀rọ̀ náà kò ṣe ní kó bá obìnrin náà. fún gbogbo ẹni tó bá ti gbàgbé ohun tó ṣẹlẹ̀ bá a bá rán ara wa létí kò ṣe nǹkan kan. ní 20 oṣù kejì ọdún yìí February 20 ariwo burúkú kan ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá láàrin obìnrin tí wọ́n ń pè ní Natasha yìí àti olórí ilé ìgbìmọ̀ asòfin fúnra ẹ̀ Akpabio ní. kí ni ìdí ariwo? Akpabio ní kí Natasha dìde níbi tó ń jókòó sí tẹ́lẹ̀ kó lọ jókòó síbòmíì ní Natasha bá lóun kò gbà pé òun kò ní kúrò níbi tí òun jókòó sí yẹn o kò sì sí ẹni tó lè gbé òun dìde. ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ míì àgbánilétí orúnkún ń ṣẹ̀jẹ̀ níbo ni wọ́n wá ti kun ara wọn. wọ́n máa fa Natasha tí ó lóun ò ní lọ nígbà tó sì náwó sókè láti sọ̀rọ̀ Akpabio náà ni kò lè sọ̀rọ̀ níbi tó wà yẹn àfi tó bá lọ sí orí ìjókòó míì tí òun ní kó lọ.
níbi làwọn aṣòfin fúnra wọn ti pín sí méjì bí àwọn kan ti ń sọ pé bí obìnrin aṣòfin yìí kò bá dìde kí Akpabio náà fi lẹ̀, bẹ́ẹ̀ làwọn míín sọ pé Akpabio láṣẹ lábẹ́ òfin gẹ́gẹ́ bí alága ilé láti pé kí aṣòfin yòówù lọ jókòó síbi tó bá pa láṣẹ. ń lọ̀rọ̀ bá di gbàwèrè ń ò gbàwèrè, ariwo rárá sì ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ àwọn aṣòfin. bóyá ọ̀rọ̀ náà kò ní í jọ àwọn èèyàn lójú bí kò jẹ́ pé irú ọ̀rọ̀ yìí náà ti ṣẹlẹ̀ nílé aṣòfin yìí kan náà níbi oṣù 6 sẹ́yìn kí eléyìí tó tún ṣẹlẹ̀. Natasha náà ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ní Akpabio bá dá a mọ́ ọ lẹ́nu tó ní kó máa bó ṣe máa sọ̀rọ̀ o nítorí ibi tó ti ń sọ̀rọ̀ yìí kì í ṣe ilé ijó tàbí ilé ọtí, kì í ṣe kílọ̀bù. ohun táwọn èèyàn yí ọ̀rọ̀ yìí sí ni pé Akpabio ń sọ fún Natasha pé ilé ijó àti ilé ọtí ló mọ́ ọ lára àti pé ilé àwọn aṣòfin làwọn wà, ó yàtọ̀ sí ibi tí òun Natasha máa ń ná. ọ̀rọ̀ náà le nígbà náà táwọn obìnrin yarí tó di ohun tí wọ́n ń gbà bí ẹni gba igbá ọtí. ìgbà tí ọ̀rọ̀ náà sì fẹ́ máa le jù ní Akpabio sọ̀rẹ́ńdà, ó tọrọ àforíjì, ó ní àṣìwímà ni kò tó àṣìsọ, ohun tí òun ń wímà kọ́ nìyẹn o. ní ọjọ́ 18 oṣù keje 2024 nìyẹn ṣẹlẹ̀. wọ́n paná ọ̀rọ̀ náà ṣùgbọ́n èéfín ẹ̀ kò yéé rú tú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìyẹn wà nílẹ̀ kó tó di ọjọ́ tí àwọn méjèèjì yìí tún pariwo mọ́ ara wọn nílé àwọn aṣòfin. ariwo ọ̀rọ̀ náà kò tẹ́ àwọn oníròyìn lọ́rùn. àwọn ń fẹ́ wádìí ìfihìn kókò pé tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù, nígbà tí kì í ṣe Natasha nìkan lóbìnrin tó wà nílé ìgbìmọ̀. kí ló wáá dé tó jẹ́ gbogbo ìgbà lòun àti Akpabio máa ń nà mọ́ ara wọn? nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yìí ni ìyẹn làwọn oníròyìn ṣe ń wá kiri kó tó di ohun tí àwọn afọ̀rọ̀poni nífunpọ̀ tó wà ní Arise rí i ká mọ́ ni wọ́n bá ní kó máa bọ̀ kó wá ṣàlàyé ọ̀rọ̀ náà fáwọn. lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù kejì ọdún 2025 yìí ni àwọn Arise gbá Natasha mú ni wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé gan-an. ọmọbìnrin pupa náà ní ọ̀rọ̀ òun kò yàtọ̀ sí ọ̀rọ̀ ọmọléèwé tí tíṣà ẹ̀ fẹ́ bá sùn tí kò gbà fún o, pé ṣé wọ́n mọ̀ pé gbogbo ìdánwò ni yóò máa fẹ́ẹ̀lì. ó ní Akpabio fẹ́ na nǹkan sóhun ni nígbà tí òun ò sì gbà ló bẹ̀rẹ̀ sí janpalantia tí ò sì fẹ́ rí mí òun lákìtàn mọ́. àwọn oníròyìn ní ẹni tó sòyìnbó nílé àná ẹ̀ àfi kó túmọ̀ ẹ̀ o pé kó ṣàlàyé ọ̀rọ̀ náà kó yé gbogbo àwọn ọmọ Nàìjíríà. ní Natasha bá ní ọjọ́ 8 oṣù kejìlá ní 2023 ó ń lọ sí ọ̀dọ̀ Akpabio nígbà tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ nítorí ọmọ ọjọ́ ìbí kan náà làwọn. òun pẹ̀lú ọkọ òun làwọn sì jọ lọ, àmọ́ Akpabio fa òun lọ́wọ́, ó ní òun fẹ́ fi àyíká ilé òun hàn òun ló bá mú òun kiri tí àwọn sì fi ọkọ òun sẹ́yìn pé níbi tó ti mú òun kiri yìí ló ti sọ fóun pé ṣé òun láìkí ilé òun, tí òun sì ní dáadáa òun láìkí ẹ̀. ló bá ní nígbà tóun ti mọ̀lé báyìí o àfi kí àwọn méjèèjì jọ wáyè wá síbí kí àwọn wá ṣe fàájì, àwọn méjèèjì nìkan náà ni o, pé òun Natasha máa gbádùn ẹ̀ gan. ó lóun gbọ́ ó ń ṣe bí aláìgbọ́ ni o, àfìgbà tó tún sọ fóun nínú ọ́fíìsì níjọ́ kan pé gbogbo bóun ṣe ń dààmú kiri nílé ìgbìmọ̀ yìí ìdààmú òun yóò ti dópin tipẹ́ tó bá ṣe pé òun ti gbà láti máa tọ́jú òun gẹ́gẹ́ bí wọ́n ti ń tọ́jú bébì. Natasha ní látìgbà tí òun kò ti gba gbogbo eré egéle tí ọkùnrin náà fẹ́ máa bá òun ṣe lọ́rọ̀ ti dàrú láàrin àwọn méjèèjì tó sì bẹ̀rẹ̀ sí kanra mọ́ òun tó jẹ́ bí òun gbé gbá òun kì í mọ̀ ọ́ gbé, bí òun sì gbé àwo òun kò lè rí i gbé dáadáa. ọ̀rọ̀ tí Natasha sọ tí gbogbo ìlú fi dàrú rèé o, pé olórí ilé ìgbìmọ̀ aṣòfin fẹ́ mú nǹkan jẹ lára ọmọ pupa tó fáìn ní rògbòdìyàn gidi bá ṣẹlẹ̀ nílé aṣòfin àti láàrin ìlú yíkáyíká. kí á níyàwó Akpabio ti jáde ó ní irọ́ ni Natasha ń pamọ́ ọkọ tòun o, pé bí ọkọ òun ṣe wà yẹn aláyàmálálè ni o, jẹ́jẹ́ ló sì máa ń lọ. ọkọ Natasha náà sáré jáde òun náà ní èéṣe ìyàwó òun ìyẹn ìyàwó tòun o bó ṣe wà yẹn ojú kan làdáni ni o, kò mọkùnrin míì. àwọn sẹ́nẹ́tọ̀ bẹ̀rẹ̀ sí dá sí i, wọ́n ló borúkọ ọ̀gá àwọn jẹ́, àwọn yóò lè dànù. ìrètí kíngíbè sẹ́nẹ́tọ̀ obìnrin tó wà níbẹ̀ ni ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí le jù bẹ́ẹ̀ lọ, pé Natasha àti Akpabio ti mọ ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, kì í ṣe ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti kọ́kọ́ pàdé ara wọn o. àwọn obìnrin kan wá pé kí wọ́n bá wọn dá sọ̀rọ̀ náà, Obi Ezekweli sì wà nínú wọn, àmọ́ àbùkù olóròǹbó ni wọ́n fi kan òun náà níbẹ̀. ńlá àwọn aṣòfin bá pé bíríkótó bìrìkòtó lọ́jọ́ 6 oṣù kẹta ni wọ́n bá lé Natasha nílé ìgbìmọ̀ wọn. wọ́n ní kó lọ jókòó sílé náà,
ń lọ̀rọ̀ bá di iṣu atayanyan. ní Natasha bá gbéra ìlú òyìnbó ní New York ló gbà lọ níbi ìpàdé àgbáyé tàwọn United Nations fáwọn obìnrin aṣòfin lọ́jọ́ 11 oṣù kẹta yìí kan náà. níbẹ̀ ló sì ti fẹjọ́ Akpabio sùn tó sì sọ̀rọ̀ ẹ̀ fún gbogbo ayé pé wọ́n ń fìyà jẹ òun nílé ìgbìmọ̀ aṣòfin nítorí pé òun jẹ́ obìnrin ni o. èyí tí à ń wí ti pẹ́, ìyàwó Akpabio ti pẹjọ́, ọkọ Natasha náà pé tiẹ̀, Akpabio náà pé, Natasha náà pé, kálukú sà ń ṣe kí ọdún tòun. níbẹ̀ ni ìròyìn ti jáde, Natasha fúnra ẹ̀ náà ló sì gbé jáde pé Akpabio ti fún gómìnà Kogi tẹ́lẹ̀ Yahaya Bello lówó pé kó rí i pé wọ́n pe òun padà láti àdúgbò òun kí wọ́n sọ pé wọn kò fẹ́ òun ní sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àwọn mọ́. wọ́n gbìyànjú kinní náà lóòótọ́ o, wọ́n fẹ́ kí INEC pe Natasha padà sílé, àmọ́ wọn kò rí kinní ọ̀hún ṣe. wọ́n tún ní Natasha kò gbọ́dọ̀ wá sí àdúgbò wọn ní Kogi, obìnrin náà tún fagídí débẹ̀, kò sì sẹ́ni tó rí kinní kan ṣe fún un. bẹ́ẹ̀ ló tún fẹ̀sùn kan Yahaya Bello, Akpabio àti aṣòfin Ekpeyong. ó ní wọ́n fẹ́ pa òun dànù o. ó sì kọ̀wé sí ọ̀gá ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun pé kó wádìí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ pa òun yìí wò. bí ọ̀rọ̀ náà ti ń jà ràìnràìn rèé o, kó tó di pé ìjọba àpapọ̀ bá wọn dá sí i báyìí. Federal government ti pẹjọ́ báyìí o, wọn ò kàn tí ì sọ ọjọ́ tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ ni. àmọ́ ẹjọ́ tí ìjọba àpapọ̀ pè yìí ti kó wàhálà bá Natasha àti gbogbo àwọn tí wọ́n bá súnmọ́, pàápàá nígbà tó ṣe pé ìjọba kò rí ẹlẹ́rìí míì mú wá ju àwọn tí wọ́n ń bá obìnrin náà jà láti ọjọ́ yìí tí obìnrin náà sì ń bá wọn jà, tó sì ti dárúkọ wọn ní gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ. tìdùnnú làwọn yìí yóò fi wá jẹ́rìí takò ó, bí ọ̀rọ̀ náà kò ṣe wá ní di ẹgbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ bí wọ́n ti ń pàkan lọ̀kan tún ń rúwé ní kò tí ì sẹ́ni tó lè sọ. Ọláìwọlá Alága ló ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ Natasha yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.